وبركاته. Akí gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin àfáà wa, ẹ̀yin tí a tó jẹ́ akẹgbẹ́ lórí ọ̀nà ẹ̀kọ́ yìí. Tọ́píìkì tí a fún mi ní tọ́píìkì ìmúrasílẹ̀ de oṣù Ramadan, èyí tí à ń wò níwájú tó kù bí ọ̀sẹ̀ kan ní sí àsìkò yìí. Abẹ́lẹ́ ọba àlékè ọlá bá a ti ń wò níwájú wa yìí, Ọlọ́run dájà kun jẹ́ kó wọlé bá wa lẹ́ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà àti àrísìkì tọ́pọ̀ o àti ìfàyàbalẹ̀ ọkàn nínú ìlú, nínú ilé, nínú fámìlì ẹnìkọ̀ọ̀kan o. Ẹni tí Ọlọ́run fi sọ pé ká gbààwẹ̀ Ramadan tí ó jẹ́ òpin rẹ̀ kìí ṣe nítorí ká fi ebi panú nìkan o, nítorí ìpayọ̀ Ọlọ́run ọba ni. Ọlọ́run ọba lè kọ́ ọlá fún ara rẹ̀ nígbà tí ó sọ àyà tí ó fi sọ àwẹ̀ di ọ̀ranyàn kalẹ̀ fún wa. Ó ní yá ayyuhal ladina amanu kútìbà ló ń bẹ. Ẹ̀yin olùgbàgbọ́ òdodo, lákọ̀ọ́kọ́ ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sọ́lọ́run, iman. Ó wá ní kútìbà alaykum siyam, kútìbà bimana furdo. Wọ́n ṣe àwẹ̀ gbígbà ní ọ̀ranyàn fún yín. Ọ̀ranyàn ni, kìí ṣe wípé bí àwẹ̀ Monday àwọn kan gbà àwọn kò ní gbà, àwẹ̀ Thursday àwọn súnà nìyẹn. Àwẹ̀ ayamul bid ọjọ́ 13, ọjọ́ 14, ọjọ́ 15 tàbí mẹ́ta nínú oṣù súnà ni. Kutiba alaykum siyamu kama kutiba ala alladhina min qablikum. Ó láwọn tí wọ́n ṣíwájú yín náà àti ṣe lọ́ranyàn fún un. Ṣùgbọ́n tá a fi ní ẹ gba àwẹ̀ kí ló wí? La'allakum tattaqun. Ọlọ́run ní ká ẹ lè páyọ̀ Ọlọ́run ọba ni, nítorí ìpáyà là ń fẹ́ ń bẹ̀. Li ajli taqwa, ká ẹ lè páyọ̀ Ọlọ́run ọba. Káwá sọ yí pé àwẹ̀ Ramadan yìí kíní kan torí Ọlọ́run ọba tó dá wa, Ọlọ́run mọ̀rọ̀ sọ́pọ̀ sẹ́pọ̀ ló kúkú dá wa. Ká sọ pé àwẹ̀ tí mo torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn yóò sọ àwẹ̀ di wàhálà sí rẹ̀ lọ́rùn. Ẹ dákun ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí, torí a nílò láti bára wa sọ̀rọ̀ gidi ká lè sọ àṣìfẹ́ mú lọ lé ká jàǹfààní ẹ̀ ní. Ẹ dákun ẹ má jẹ́ àsọnù. Takwa Allah la fi ń gbààwẹ̀. Àwẹ̀ jẹ́ ẹ̀sìn tọ́lọ́run ṣe lọ́ranyàn fa, bó ti ṣe ìrun lọ́ranyàn fa, bó ti ṣe pé ẹ gbọ́dọ̀ rúbọ pọ̀ mọ́ mi Ọlọ́run ọba nìkan ni ẹ mú lólùgbòjúlé, ẹ má mẹ́lòmí lólùgbòjúlé yẹn Ọlọ́run. Hajj ọ̀ranyàn ní fẹ́ tó bá lówó lọ, zakati ọ̀ranyàn ní kọ́yọ́ fẹ́ tó bá lówó lọ fáláìní. Ó lè la'allakum tattaqun ló jẹ́ pé ìpáyọ̀ Ọlọ́run ọba ni. Bó ti sàwọn àrùn lọ́ranyàn tí èyí pé ó fẹ́ wá kí irun subh, irun àsùnbà, ọwọ́ ń bẹ̀rù pé sí márùn láàkì lójúmọ́, bẹ́ẹ̀ làwẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ wa la ti sọ àwẹ̀ di nípa pé ànípayọ̀ Ọlọ́run bá ń bẹ, àti sọ di nǹkan àgbé, àti sọ bẹ̀rù Ọlọ́run kò nú àwẹ̀. Ẹlòmíì tí ó ojú ń tì láti tọrọ owó tẹ́lẹ̀, ìlú àwẹ̀ ni pé ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ní tá a fi gbà àwẹ̀, ní ó wá sọ àwẹ̀ di oṣù àgbé tí ọmọ fi ṣàgbé. Ẹ nírí kọ́ wá tọrọ bìfọ́ àwẹ̀, yóò máa jẹun ẹ̀ nọ́mà. Bó bá jẹ́ ẹ̀bẹ̀jì gan ní ń jẹ́ bí Nàìjíríà ti le tó yìí, kódà kó jẹ́ ẹ̀kan ní ń jẹ́ kàdá ẹnìkan lọ́nà yìí pé ẹ dákun ẹ fún mi ní tí fi gbà wẹ́. Màgbà táwẹ̀ bá wá dé láwa aṣọ di oṣù àgbé, àwa aṣọ di chance tá a máa fi tọrọ kiri, àwa máa sọ pé ẹ dákun ẹ fún wa ní nǹkan àwẹ̀, ní tá a fi gbà wẹ́. Kò ṣe payọ̀ Ọlọ́run ọba fún ọ. O ní tó fi gbà wẹ́ àbí nǹkan kan lọ ń jẹ before káàrò tó dé. Àwẹ̀ tó dé ìnáwó ẹ̀kú ni. Ìwọ tó ń jẹ lẹ́ẹ̀mẹ́ta, oúnjẹ mélòó ló jẹ nígbà tó bá ń gbàwẹ̀? Ó ti dẹ̀ méjì. Ó jẹ sààrì, ó sì ṣìnú lálẹ́. Bá a ti ní nǹkan wọn tó yìí, ó yẹ ká máa dúpẹ́ pé alhamdulillah Ọlọ́run bá ṣìírí wa nú àwẹ̀ yìí pé tọ̀ táyé pé ẹ̀ẹ̀mejì níyàwó ẹ̀ẹ̀mẹ́ta níyàwó mi ń béèrè owó. Ó dẹ̀ mélòó tá a máa jẹ níṣẹ́? Ó dẹ̀ méjì. Ọlọ́run bá ṣìírí ẹ̀. Àwa ti fi àwẹ̀ sọ́ra wa lẹ́nu láìsọ Ọlọ́run ọba láìṣẹ̀sìn.
àwa máa sọ yìí pé ẹ dákun ẹ fún wa ní tá fi gbà wẹ̀ àní tá fi gbà kò sí ní tá jẹ fún sààrì ní ìṣe o àní tá fi sínú o bó láti fẹ́ ṣe o. bákan ló ti ń jẹun àárọ̀ àti tọ̀sán àti talẹ́ tẹ́lẹ̀ àbí oúnjẹ àárọ̀ àti talẹ́ ńgbà tó ò ní táwé dé òní náà ó sì máa kirikiri ìpáyọ̀ ọlọ́ọ̀bá tó fi ní tó fi bẹ̀rù ọlọ́run tó náà ni ó fi gbà àwẹ̀ rẹ̀ gbàtọ́ náà sọ lẹ́yìn kínní lẹ́yìn ìrun yẹn kí ló sọ lẹ́yìn àyà ó ní ayyaman ma'dudat àwọn ọjọ́ tó ló ń kà la fi ń gbà àwẹ̀ kése gbogbo oṣù ló wọ́n máa fi gbà ní ọdún ọjọ́ ọgbọ̀n ọjọ́ àbí ọjọ́ mọ́kàndínlẹ́kẹ́ni ó sì tún ṣe rọrùn fa man kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhar ẹ̀ tó bá wà ní travel àbọ̀jálà rẹ̀ ẹ̀tọ́ jálà rẹ̀ àbọ̀ wà ní travel fa iddatun min ayyamin ukhar ó ní kọjá àwẹ̀ rẹ̀ tí ó bá lè gbà àwẹ̀ ní travel rẹ̀ kò lè gbà àwẹ̀ lórí ààrẹ tí ń ṣe jáwẹ̀ rẹ̀ kì í sọ̀ranyàn fún ọmọ kọ́ wá san padà min ayyamin ukhar nígbà táwẹ̀ bá parí láwọn àsìkò míì kò tó dákẹ́ ó ní wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn tí wọ́n bá jẹ́ wọn ò lágbára láti ẹ̀ ti gbà rárá ìṣẹ̀fẹ̀ máa túmọ̀ wàhálà tí wọ́n ti kú náà torí àsìkò wa tó kù ibi tá a ṣe lọ lórí ọ̀rọ̀ àwẹ̀ ọ̀pọ̀ ẹjẹ́ á mú nítumọ̀ yìí pé àwọn tí wọ́n lágbára láti gbà bóyá arúgbó ni bóyá ọ̀sà mọ́ ọ tí wọ́n ti kú ti àwọn ààrẹ kan ló ṣe tó ti wà pámẹ́nẹ́ǹtì tó gbọ́dọ̀ máa jẹun gbogbo wákàtí kọ̀ọ̀kan mọ́fàrẹ́ ṣe ọlọ́run ọba o ọlọ́run fìdí àtúntò amúmi sí káwọn ilé òun tí ẹ̀ má gbàwẹ̀ rárá ni dípò wọn gbàwẹ̀ wọn máa lọ fún aláìlẹ̀ kọ̀ọ̀kan ló ń jẹ́ ẹ̀kọ́ kan tí ọlọ́run sọ nìyẹn ó túbọ̀ sí pé àwẹ̀ gbígbà ìpáyọ̀ ọlọ́run wọn fẹ́ ká wà ń bẹ̀ ìpáyọ̀ ọlọ́run làwọn ń bi kẹ́ni Ànábì wa Muhammad sọ̀sọ̀ ó ní àṣìyàmù júnà ó ní àwẹ̀ júnà ni wìkọ́yà lọ jẹ́ yóò máa ṣìkí ọ wa níbi gbogbo àrùn àti nǹkan tí ó dáa ọlọ́run fi àwẹ̀ ṣìkí ọ wa níbi àwọn nǹkan tí ó dáa àtàrùn àárẹ̀ tí ó ṣe yìí ó kéré inú àwẹ̀ tí ẹ bá ń lọ sọ́spítù before àwẹ̀ ẹ dákun ẹ lọ before káwẹ̀ tó dé tọ́ba dinú àwẹ̀ lọ sọ́spítù àwọn èèyàn bẹ̀ ó kéré kí ló fà á gbogbo àwọn àìsàn àwọn àjẹkújẹ tó máa ń fa àìsàn kí ikùn ọ̀gá kele kó sá tó máa jẹ́ kó tó máa kì í àwẹ̀ ó ti fọ gbogbo inú yẹn nù bọ́ọ̀ fẹ́ jẹ́ ò lè jẹ́ ńgbà náà wìkọ́yà ni àwọn doctors lọ síbítù náà àwọn ní ìrí aláàárẹ̀ ìtọ́jú tó nǹkan yìí bá ṣe pé ó fara pa tàbá ayé ti rí ó bá lágbára bọ̀tí àárẹ̀ ìbá ń ṣe mí inú ń ro mí ìrìgbẹ̀yà inú kan mí inú mi lé dídídí yóò kú ó fẹ́ pé júnà ni bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan burúkú àwẹ̀ ni máa ń lọ́lọ́mọ fi lé jìnnà sí wa torí pé tó bá sọ̀rọ̀ tó bá bẹ lọ́ngbà náà àdúrà rẹ̀ ó ti gbà gbogbo tó bá bẹ lọ́n yọ wọlé tí ọ̀n tó bá ní ọ̀fẹ́ ọlọ́bọ̀ lé jìnnà nítorí náà àgbọ́dọ̀ oògùn làwẹ̀ jẹ́ fara àgbọ́dọ̀ máa sọ wípé àwẹ̀ wa yìí ó wàhálà ńbẹ́ńbẹ́ o wàhálà òsì fún àwẹ̀ o ó yẹ ká máa kí àwẹ̀ káàbọ̀ ní marhaban bika ya Ramadan ìlú bí chẹ́ẹ̀chì máa pàtàkì àwẹ̀ inú wọn máa dùn táwẹ̀ bá dé o wọ́n máa ń yọ táwẹ̀ bá tó ń lọ wọ́n máa sọkún kílẹ̀ ń sunkún sí wọ́n sọ pé àmọ́ bí n ti ń bọ̀ tún bá wa láyé ni oṣù àforíjì ọlọ́run ti foríjì oṣù kẹ́ ọlọ́run ti kẹ́ wa bóò ni ò ti nígbà kẹ́ wa lọ́wọ́ wa ìlẹ́yìn Ramadan bóò ni mi ó tún ti dé bá wa ó yàtọ̀ sáwà tó jẹ́ pé a sàmú àwẹ̀ níbí ìgbà yìí pé wàhálà kan tó lọ́n fẹ́ gbé kọ́ wa lọ́rùn ni ẹ dákun ẹ jẹ́ apáyọ̀ lọ́wọ́ bá o mọ́fàwẹ̀ tọrọ jẹ mọ́ o mọ́fàwẹ̀ béèrè owó mọ́ o mọ́sọ̀ ọ̀rọ̀ àrítálákànú àwẹ̀ ẹnu tó bá náà máa jẹ́ o mọ́fàwẹ̀ ságbé mọ́ o kò sí tá a fi sínú kò sí tá a fi jẹ sàárì wàláì kò sí ojú yín rí ẹ wà ní gbádùn bóò ló ti ń jẹ káwé tó dé nítorí náà ìjà payọ̀ náà ọba ọlọ́ọ̀ba àlekèọ́lá ọ̀sẹ̀sà oṣù Ramadan
ọ̀sẹ̀ sáré ó sì ṣe lóṣù àlùbáríkà láàrin àwọn oṣù méjèèjìlá tí ó ń bẹnu ọdún kan nínú Al-Qur'an Suratul Baqara Ọlọ́run ní shahru Ramadan oṣù Ramadan tẹ̀ ń wò yìí alladhi unzila fihi al-Qur'an oṣù ló ń sọ Qur'an kalẹ̀ sẹ́ẹ̀pá àlùbáríkà ni Qur'an tọ́lọ́ ń ṣe udalina tọ́lọ́ ń ṣe ní ìtọ́sọ́nà fáwọn èèyàn wa bayyinatin minal huda wal furqan oṣù ní fi ń ṣàlàyé bó ní ìtọ́sọ́nà ó ti wá sọ́dọ̀ ẹ oṣù lọ́lọ́run fi ya Qur'an lọ́lọ́run fi ń tọ́ àwọn èèyàn sọ́nà lọ́lọ́run fi ya ṣèyàtọ̀ láàrin ntí ọ̀dà àti ntọ́da ọlọ́run faman shahida minkumu shahra ẹni tó bá ti rí lè tẹ́sù báyìí falyasumhu kọ́gbà o àyàfi tó bá jẹ́ orin àjò wa man kana maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhar tó bá jẹ́ aláàárẹ̀ àbójórin àjò ọlọ́run ní wàá já kì í sọ̀rọ̀ yẹn fọ́ lásìkò yẹn bọ̀tí ọ̀ràn yẹn ní kọ́ san padà ọlọ́run yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra etí mo fẹ́ fún yín ní ìrọ̀rùn ni mo fẹ́ kéésì kí mo fẹ́ fa àwẹ̀ níyìn la wala yuridu bikumul yusra ìyẹn fún yín láwẹ̀ nítorí kárò ó lè níyìn àyẹ̀mọ́ ma'dudati lọ́lọ́run wí ó lásìkò tẹ́ fi gbà á ṣe lè ṣe sùúrù ó fẹ́ fi kwá ń sùúrù ni ọlọ́ni yòrídú láwọn bí kò ní sọ ọlá yòrídú ẹkọ wàdí tó kúmi lè dá ọlọ́ni kẹ́ ẹ pé oṣù àwẹ̀ kẹ́ ẹ pé kó pé pérépéré tẹ́ bá ti gba àwẹ̀ tán tó pé bóyá 30 ni àbí 29 ni wàdí tó kabbiru Allaha ala ma hadakum wa la'allakum tashkurun ẹ wá máa ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar lọ́jọ́ wo ọjọ́ ọdún ẹ wá sọdún kẹ máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba yìí ntọ́lọ́ ń sọ pé ààwẹ̀ ni òun ṣe ní tayyiban mubarakan òun ṣe ní oṣù yẹn ní oṣù tó dáa tó dùn òun sì fà àlùbáríkà sí kí ló tó oṣù òun ṣe lóṣù àlùbáríkà lákọ̀ọ́kọ́ oṣù yẹn lọ́lọ́run gbé ànábì wa Muhammad lọ́lọ́run gbé dìde lọ́lọ́run ránṣẹ́ ní Jibril alayhi salam lọ́lọ́ bá ànábì nínú kòtò Hira inú oṣù yẹn ni ní oṣù Ramadan níjọ́ tọ́lọ́ tí ó sì gbé ànábì dìde báyìí ní ìmọ́lẹ̀ ti tàn ìmọ́lẹ̀ ìtọ́sọ́nà ló ti tàn sí gbogbo àgbáyé ó fẹ́ yìí pé oṣù kẹni oṣù yìí ló mú ìmọ́lẹ̀ ìtọ́sọ́nà kárí gbogbo àgbáyé pátápátá táwọn èèyàn fi mọ̀nà inú oṣù yìí ni dáwà ìpìpì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam inú oṣù yìí ló bẹ̀rẹ̀ ọbẹ̀rẹ̀ sí pé fasda bima tu'mar wa arida ni mushrikin ikra bismi rabbikal a'la alladhi khalaqa fasawwa ikra bismi rabbikal a'la suratul nani ikra bismi rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada walladhi ikra alladhi khalaqa fasawwa ikra suratu lo ikra ó ní máa nàbì kọ́rí ìmọ̀ tí mo fẹ́ kí máa nàbì kọ́rí ìmọ̀ tí kì Jibril wà mí ó ní ikra bismi rabbikal a'la alladhi khalaqa fasawwa ó wá ka suratu ikra fún nítorí ìdí èyí suratu al-Alaq kù ní ṣe láìjèrè lẹ́lẹ̀ àti kàlátọ̀ ara mọ́ra wọn ikra bismi rabbikal ladhi khalaqal insana min 'alaq ikra wa rabbukal akram alladhi allama bil qalam allama al insana ma lam ya'lam into dibanu ye ibana ló sì bẹ̀rẹ̀ dáwà ìmọ́lẹ̀ taka gbogbo àgbáyé wọ́n gba islamu ìjọ yẹn ni into di ọ̀dọ̀ wa náà tá fi soriri nípa islamu ló bẹ̀rẹ̀ odi méjì inú oṣù lọ́lọ́run sọ Quran kalẹ̀ tọ́lọ́run fi jẹ́ kó jẹ́ pé òdodo ó clear Ọlọ́run pa iná adẹ́bọrẹ́ ó sì fi gbé súnà ànábì ga ó fi pa òòṣà rẹ̀ oṣù Ramadan náà ni Laylatul Qadri ń bẹ́ẹ̀ Laylatul Qadri alladhi wa khairu min alfi shahr tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ Ọlọ́run Laylatul Qadri khairu min alfi shahr ọjọ́ kan òru kan ṣoṣo yẹ ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ
wala tanazzalul malaikatu wa ruhu fiha bi idni rabbihim min kulli amr salamun hiya hatta matla'il fajr. Oṣù ìtìká Lailatul Qadr wọn ò fẹ́ kó bọ́ máa lọ torí kò lè padà mọ́ àfi lẹ́yìn ọdún kan padà inú Ramadan náà ni ó sùn padà ló fi jẹ́ pé tí àwẹ̀ bá ti kù mẹ́wàá tí ó parí ẹ má jẹ́ àwọ̀ ìṣe ẹ má jẹ́ àlùsí gbogbo àǹfààní tá a ní láàrin àwa àtọ́lọ́hún nínú ìbádà àti wa fún gbèsè ayé wa àtàlìkẹ́ àmà wa tó fi máa wo tẹlifíṣàn tó fi máa gbọ́ rédíò tó fi máa wo ìwòkuwò lórí fóònù bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ lọ́wọ́ bá rẹ máa ka Kùránì rẹ tẹ́wọ́sọ́ lọ́wọ́ bá rẹ máa béèrè nítorí bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run pàápàá jùlọ nígbà tí àwẹ̀ bá kù mẹ́wàá tí ó ṣe kẹ́ni kọ́ wá kó máa dúà gan pàápàá àwọn làyálì láwọn òru kọ́ máa fi wó òru Lailatul Qadr. Ànábì wa Muhammad sọ̀sọ́ ó ní ìlítàmísúhà fil ashril awakhir ẹ máa wá Lailatul Qadr nígbà tí Ramadan bá kù mẹ́wàá tí ó parí ẹ máa wá tó bá tún á di àwùtárù ẹ tó wá jẹ́ kó tún kọ̀nfàmù tó bá di 27 rẹ̀ ẹ tó kọ̀nfàmù kó tó pọ̀ sí kí ẹ tó kún ní fífẹ́ lẹ́hìn. A ní bùkátà sí ká mọ orí tọ́lọ́run bá ṣe fún wa pẹ̀lú ẹ̀sìn Islam. Inú oṣù Ramadan yìí Ọlọ́run ṣe ní chance fún wa fẹ́ tó bá fẹ́ fọ ara ẹ̀ mọ́ ọ fẹ́ fẹ́ mọ́ ara ẹ̀ mọ́ tọ́lọ́run ó sì forí ẹ̀ṣẹ̀ jìn ó lè gba àwẹ̀ kọ́lọ́run mọ́ forí jìn ọ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ Ọlọ́run ti fi jìn ọ́ okò ọmọ padà bẹ́ẹ̀ mà inna Allah yuhibbu tawwabin wa yuhibbul mutatahhirin Ọlọ́run fẹ́ kọ́ ọmọ túbá kó o sì ní màtótó kó lè forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́ má mú nǹkan mímọ́ lọ́wọ́ bá rẹ gbàwé Ramadan gbàpọ̀ lọ́ọ̀ ló sì ń gbà fún kó o sì máa bẹ lọ́wọ́ bá rẹ kọ́ lọ́wọ́ gba àdúrà. Àwọn Ramadan àwọn àǹfààní ẹ̀ ní pé ọmọ ń kọ́ wa ní sùúrù ẹ ti ń gbà yóò ṣe sùúrù torí pé ọlọ́ọ̀ba ló ní kọ́ gbà ẹ rí i pé tó bá fẹ́ gbà wẹ̀ kò sí bẹ́ẹ̀ bí yóò sì pọ̀ tó ó bá di lọ́sàn-án ò lè jẹun kò sí bẹ́ẹ̀ ògbé ó ti gbé ọ tó ó bá di lọ́sàn-án ò lè mú ó fẹ́ yìí pé sùúrù yẹn ọkọ̀ wa yìí pé mo mọ̀ fẹ́ ṣe káyì kò sí bára rí ó ti mú fùtó lọ́sàn-án ò lè báyàwó ẹ̀ lò pọ̀ lágbàtí wọn bá wakulu washrabu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswadi min al-fajri summa atimmu siyama ila al-layl. Ọlọ́run ẹ jẹ mú tí wọ́n fi pèrún àsùnbà tí wọ́n bá ti pèrún àsùnbà títí tí wọ́n fi pèrún magribi ọ̀gbọ̀dọ̀ jẹun kódà kò wú ọ jẹ ló fi jẹ́ pé ládàá ọmọ ẹni tí ń gbàgbé ọ̀pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ọkọ̀ wa ń sùúrù ó fẹ́ ṣe nǹkan bọ̀ tí ò lè ṣe nǹkan kan ti dì ọ́ mọ́lẹ̀ المساك عن المفطرات المفطرات من طلوع الفجر إلى غروب الشمس ọ̀gbọ́dọ̀ jẹ ọ̀gbọ́dọ̀ mu gbogbo tí ó jẹ àwẹ̀ ọ̀gbọ́dọ̀ rọlù títí wọ́n fi pèrún kẹlẹ̀ wọ́n fi pèrún magrib sọ́bùrù àlátọ́ àtìláyìn ní bó mo ti fẹ́ ṣe sùúrù ó fi ń kọ́ náà tí ọba wà nù fún pẹpẹ mẹ́ngbà míì táwẹ̀ bá ṣe táwẹ̀ bá tán bó ló ti ṣe sùúrù tó ní sọ pé ọ̀ràn ẹ̀ ní kí n sá bọ́ba bá ọpa bọ́ba bò bù lẹ́sẹ̀ ètí gbogbo aráyé ṣe kiri ní ìsìn àwẹ̀ ni ó kọ́ wa nígbà tá a bá gbàwẹ̀ tá a mọ̀ sọ pé a bá gbàwẹ̀ náà ojú rí òní náà kankan sí nǹkan mẹ́rin tó sọ pé ṣáwà rẹ tàbójú òní ní kankan sóúnjẹ olóúnjẹ ó fi tiẹ̀ nìkan tó ó sì máa bá àwẹ̀ lọ ó sì máa bẹ̀ lọ́wọ́ bá rẹ. Ànábì wa sọ ó ní as-sawmu li wa ana ajizi bihi èmi mọ làwẹ̀ èmi ní sì sẹ́ni tó bá gbà wẹ̀ lẹ́sàn-án ó tó pé ìwọ tó gbà wẹ̀ ó lọ fún oúnjẹ rẹ lẹ́ àtomi àti ṣáwà rẹ ìyàwó ìwòrán ìdíbẹ̀ nítorí òun Ọlọ́run ọba èmi Ọlọ́run tó wá filẹ̀ tó wá ṣe sùúrù fún èmi Ọlọ́run ń wà sán lẹ́sàn-án àdìpèlè tó pọ̀ kó lè bá wọn pè ládàá tó ń bẹ fẹ́ni tó bá gbà wẹ̀ ọ̀pọ̀. Ànábì wa Muhammad sallallahu ó ní man soma Ramadan imana wahtisaba ẹni tó bá gbààwẹ̀ Ramadan ẹ máa gbọ́ o ẹ dákun ẹ jẹ́ farabalẹ̀ o ẹ rí i pé alẹ́ la'allakum tattaquna ní kálí pààyàn Ọlọ́run ọba ni ọ wá ní tó bá gbààwẹ̀ Ramadan ìmánì Ọlọ́run ló fi gbà á wahtisaban ó sì fi ń wojú re kọ́lọ́n ó fọ́n ńlá dá kì í ṣe pé wọ́n fẹ́ máa fi wà Ramadan tọrọ kiri kì í ṣe pé wọ́n fẹ́ máa sọ di nǹkan tí pé wàhálà ni wọ́n gbé kọ̀ láyà
kí lọ́lọ́run wí gúfèrè aláwọ̀ má tàkọ́ dámà mẹ́rin dáńbì yìí ọlọ́run gbogbo tó bá ti wà àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ kọjá ọlọ́run ló wọ́n darí ẹ̀ jẹ́ ọ kí ló tó ń fẹ́ ọ̀jẹ̀lẹ́sẹ̀ máa ó ti dọ́mọ tuntun nítorí náà Ramadan kí ni wọ́n máa dùn pa fẹ́ pàdé ẹ̀ ni kí inú òun náà ò lè dùn yìí pé òun fẹ́ pàdé wa bẹ́ẹ̀ bá travel tó lọ ẹ rí i pé bí gbogbo family ọ̀lọ́ pàdé ẹ̀ airport tó bá fẹ́ láǹdì ẹ ra àwọn kan lọ ẹ bẹ́ẹ̀ kọ́ tẹ́ẹ̀ ti lọ látọdún kan tó kù òun lé yín tó ti lọ láti ọdún kan gbáko tọ́wọ́ aránṣẹ́ sí pé láǹdì ìjọba yìí ò mọ̀ ń bọ̀ àlẹ́ o gbogbo family inú wọn máa ṣe kíni àtìyàwó àtọmọ abọ́kọ àti àwọn ọmọ àti gbogbo family inú wọn dùn ẹ wà rán àwọn kan pé wọ́n lọ pàdé ẹ ní airport tí gbogbo yóò bá kó mọ́tò sọ́nà tẹ́ bá pàdé ẹ airport ńgbà tẹ́ bá fi gbé dé ibi tá a wà yìí lógìjó ń bí sáwọn èèyàn ètò ní kò ní báyàn nulẹ̀ àwọn yóò tó ti kúnnu lé pé àwa tá a lè wá airport àwa pàdé ẹ o inú kálukú dùn tẹ́ bá wá ti kí káàbọ̀ báyẹn kí ni náà ẹ̀ tó dé náà ó ṣe lórí ó dùn ẹ ṣe bàbá wa yóò sọ pé wọ́n ń retí mi tòótọ́ inú wọn dùn pé kí n wá gbà ẹ lòun náà wà sọ yìí pé n tó ń bá yẹn mú bọ̀ rí o ṣùgbọ́n àlejò dé ẹ̀ pàdé ẹ̀ airport ó tún délé ẹ fojú ro sólò ńlọ wà lélẹ̀ amọ̀kọ́ lẹ́tà lé náà mo sọ pé mò ń bọ̀ lọ́jọ́kù ẹ dákun sórí àlejò ọ̀yà láti yọ ọtí bẹ́nu báàgì ẹ̀ kó ń bá yín rà bọ̀ ṣẹ̀gùn kálukú yóò máa ṣe kéré ni àpèjúwe ń tí ọ̀fẹ́ ra àwẹ̀ nìyẹn ẹ̀ ń tà títí àwẹ̀ nílá àpèjúwe yín nìyẹn torí àwẹ̀ náà ò ní fún ọ ní ìkẹ́ tí ń bẹ́nu àtàlùbáríkà tàánú kà á fún àtàforíjìn torí ìwọ náà rẹ̀ dí láti pàdé ẹ̀ ló jẹ́ pé gbogbo ẹni tó inú ẹ̀ bá dùn tó bá fẹ́ pàdé àwẹ̀ tí inú ẹ̀ bá dùn níjọ́ àlìkìyàmá àlùbíṣàṣà onílẹ̀ fílíjà náà ti bá yùkọ́ láwùrọ̀ yàn láyé dìkúlù ilé akẹ́ni aṣọ ìmú ó ní ilẹ̀kùn kan bẹ lálìjà náà wọ́n ń pè ní bábùrọ̀ yàn ẹnì kò ní gbàbẹ̀ wọlé àfi ẹni tí aṣọ ẹni tó gbàwẹ̀ ẹni tó gbàwẹ̀ wo tó gbà nítorí ìtọ́lọ́hún tó gbà pẹ̀lú payọ̀ lọ́hún tí ọmọ gbàwẹ̀ pẹ̀lú pé ara ní òun ó fún òun ò ní fún pẹ́pẹ́ ara ìwọ tó gbà nítorí ìtọ́lọ́hún wọ́n á kí ọ káàbọ̀ nínú ilẹ̀kùn ibẹ̀ lọ́ọ́ gbà wọlé nítorí àsọdọ́kà kéèyàn máa tọrẹ àánú nù Ramadan bẹ́ẹ̀ lọ́n kọ́ tọrẹ àánú bọ́ bá ti lágbára mọ sọ̀rọ̀ ẹdí ẹni tí wọ́n sá máa tọrẹ àánú fún gbogbo àṣà ọrẹ àánú ẹ jẹ́ kí n sọ fún wa ara ẹ̀kọ́ tá a kọ́ lára àwọn àfa wa ni ọrẹ àánú ọ̀kan kò ní nǹkan tó pọ̀ lọ o kọ̀ọ̀kan rárá o ẹnu tó bá ní tìǹtì náà fún yàn wọn náà gbélé náà wọ́n yóò sì rúnà àlá ń fúnṣin wọn lọ́wọ́ kánà bí mkẹ́ni xasọ́sà báwọn ará Madina ti gba yìí lọ nìyẹn bí ọba ní nǹkan lọ torí pé ìkejì rí ò ní ntótó tí wọ́n sì ní tọ́hámù wáhídẹ̀ yakfi ìsìn oúnjẹ nìkan ó tó èèyàn méjì jẹ wọ́n sọ pé nígbà jẹ́ ń fẹ́ràn kan bó lè ran kan ti tó wa tó sì mọ̀ pé ẹnìkan níbọ̀ rẹ kò rí nǹkan jẹ yà á pín méjì gbé fún un sọ pé mo ti kìlọ̀ fún lébọ̀ náà pé wọ́n máa tọrọ kiri eléwọ̀n sọ pé kí wọ́n náà tọ́ àtọrẹ àánú fún tì náà má tọrẹ pé méjì ò gbé fún ẹ̀kọ́ méjì ló ní lọ́gbàgbára fún ní kàn bẹ́ẹ̀ ó fún mẹ́mẹ́ kan sí wọ́n náà mú kàtí mẹ́mẹ́ kan ọlọ́wọ́ fi ṣe ìkẹ́ yóò fi ṣe fún ọ nínú àwẹ̀ Ramadan torí man fatara sọ́yìmán fàlàwù mísìlù ajírí sọ́yìm ẹ̀ tó bá fún ẹ̀ tó sínú ẹnìkan ayé sábàbí ọ wá ṣe ẹnìkan lẹ́nu ọ gbàládà irú ntàláwẹ̀ gbà sọ pé ẹnìkan ló sí lẹ́nu ìwọ ti gbàwẹ̀ mélòó wọ́n gbàwẹ̀ méjì èméjì ló sí lẹ́nu ó ti gbàwẹ̀ mélòó mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ló fi jẹ́ pé ibi tí wọ́n ti gbọ́ yé àwọn òfẹ́ kóṣù wọn lọ wọ́n máa bí ọ ní wọ́n tẹ̀ sufura báyìí ní haram ní Maka àti Madina wọ́n á máa bí ọ wọ́n tún lọ́ọ́ gba àwọn olówó tí ń lọ tẹ́lẹ̀ yẹn wọ́n wà tún lọ́ọ́ gba èèyàn
èèyàn tí ó máa bá wọn pè èèyàn síbẹ̀ ìwọ tálákà tó wá fẹ́ jẹun wà máa ṣẹ̀ṣà ọmọ wípé so ní sàmbúsà ń tiẹ̀ so ní sàmbúsà so ní kẹ́ni èsì ń dàkún èwo ní bẹ lọ́dọ̀ yín tí wọ́n ní èwo ló fi kú búrẹ́dì ẹ̀ sọ pé àwọn ní ilé ma àwọn lélẹ̀ ma yúgọ̀tì nǹkan tó wọ́n fi jẹ gbogbo ẹ̀kọ́ àwọn ní ma ẹ̀kọ́ kẹ́ni zakadala ọ̀kẹ́rẹ́ zaka ọ̀yà máa bọ̀ wọ́n máa fọ̀ eléyìí wọ́n máa fọ̀ lọ síbi tiẹ̀ kọ́lọ̀ ọkọ̀ bá ní tún Nàìjíríà tí a náà ṣe o lọ́bàdà kọ́kọ́ gbà wà láàyè irú ẹ̀ náà níbí yìí o ọlọ́mọ ṣe alátọrọ jẹ́ o ìsájà ṣe sùúrù dáadáa ó wà àwọn afáwa kọ kíní kan sórí social media lẹ́njọ́ mẹ́ta yìí mo gbádùn ẹ̀ pọ̀ mo gbádùn ẹ̀ gan wọ́n kọrin pa pé sùúrù ọ̀rọ̀ wa ọ̀dọ́wọ́ wa sùúrù ni wọ́n bẹ nìkan balùjẹ́ wọ́n bẹ nìkan ṣe kíní ọlọ́run nìkan ló lè iná lọ́wọ́ rọ̀zákù dúdúkù wátìlì màtíìn òun lọ́ba arísìkì ìjọba kan ò lè fọ́ lárísìkì ọ̀nà ọ̀bà fún ọ káwa bẹ lọ́hùn kí ìfàyàbalẹ̀ ọwọ́ lu wa àtàrísìkì àlùbáríkà kọ́pọ̀ àtàlàfíà ara kọ́ lọ́ọ́ sọ fàyàbalẹ̀ kalẹ̀ fámẹ́ kárówó fi ṣe gbogbo tá a fi ṣe torí ìdí èyí ó ṣe pàtàkì ààwẹ̀ gbígbà tó o bá ní fẹ̀ǹtì òní kò fi tọrẹ àánú wọn fẹ́ kọ́ tọrẹ àánú ń bẹ Ibn Abbas radiyallahu anhuma ó ní nígbà tí ń kí pé sọ́dákà náà Ramadan ọlọ́lá ju gbogbo tọrọ àánú tó bá ṣe láwọn oṣù míì lọ ló jẹ́ pé ànábì wa máa ṣàṣà ó sọ pé ajwadu nas nínú ẹ ti máa tọrẹ jùlọ wà ní ànábì ṣàṣà ní lọ́wọ́ o ajwadu nas bi khair wa kana ajwadu ma yakunu fi Ramadan ìgbà tó wá tó máa ń tọrẹ jù gba Ramadan ni yóò fún àwọn èèyàn yóò tún tọrẹ jù gbà yẹn gbà tí Ramadan ò sì dé ọmọ ń tọrẹ tí Ramadan bá wá dé yóò wà tún lékúnlẹ̀ tí ayé tọrẹ inú nǹkan tí Ramadan táàfì prepare lẹ fún àmàkí sọ̀látù tàràwíì àwọn àrùn tá a máa ń pè lásámú ká gbìyànjú kì í sọ̀rọ̀ àyẹn o bọ́ọ̀bà kí ọlá àwẹ̀ o tí ń gbé àwẹ̀ tí ọ̀kà sámú wọn ní àwẹ̀ rẹ̀ ń fò lókè kọ àwẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ọ̀bì kankan ó ti lọ sókè lọ́dọ̀ Ọlọ́run o kọ̀rọ̀ lókè bí àdán o bọ́ọ̀bà ká sámú gbogbo ọgbọ̀n ásámú ọlá àwẹ̀ o ṣùgbọ́n wọn ò fẹ́ kọ́ ọmọ fílẹ̀ torí ara tí wọ́n fẹ́ fi rọ̀ gábà wa ni wọ́n fẹ́ fi sojú kòkòrò fún wa ká fi súnmọ́ lọ́wọ́ bá wa kó kírun àlùbọ́sà sáwọn sọ pé màá ń kọ́ ọ́ mà sẹ́gun máa ń sọ ọ́ mà mọ́kọ́ kà tẹ́lẹ̀ máa ń sọ ọ́ mà Ramadan imanan wa ihtisaba máa ń kọ́ ọ́ mà ẹni tó bá ń kí kìyàmù layl nu Ramadan òun kí tarawih rẹ òun kí kìyàmù layl tó ń jí lóru oní gúfúrà lahu ma taqaddama min dhanbi ọlọ́ọ̀ba àlekèọ́lá yóò darí kẹ́ni ẹ̀ṣẹ̀ rẹ yóò darí ẹ̀jẹ̀ o inú oṣù Ramadan ẹ̀tìkáàfù wa ẹ̀tìkáàfù ńgbà tí àwẹ̀ bá kú mẹ́wàá tí ó parí àtìpó wọn ni ká wábì kan ká jàrádà wa kó nu ká pinnu ọkàn ìgbà tí mo ń ṣe láti ọdún kan yìí ó ti tó gbogbo bísíǹsì tó ṣe kẹ́nẹ́ fìjọ́ mẹ́wàá lẹ̀ fún fọlọ́ńbẹ́ ó tó ẹ jẹ́ kí n bí sí pẹ̀lú kí n súnmọ́ Ọlọ́run bá kí n sì dá wà kí n máa bẹ Ọlọ́run bá mi mo ní tí mo fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ẹ wò wàhálà tá à ń ṣe níbi ọ̀rọ̀ ayé yìí ayé ó dùn a sì fẹ́ àfẹ́ kú mbẹ́ ẹlòmíì yọ wà lọ hospital tó pé owó tí wọ́n sọ pé àwọn ò fi operate lásán ó lè máa lọ 25 million a sì máa gbìyànjú pé kó má kú a fẹ́ kí kó yé torí àtìfẹ́ ó kú ẹ lọ hospital ń gbà mí ẹ dáhùn mi ẹ pé kílẹ̀ tó gbélé ìwá ẹ lọ gbélé ìlọlé tí gbogbo kiri tí bá ń mí gan ẹ máa rí skeleton báyìí tí ọmọ yọ ń bẹ̀ wọ́n sì máa náwó lé lórí wọ́n tún máa yáwó fún un bó ti lè tó ìná àní sọ pé Nàìjíríà lè ẹ jẹ́ kélé yòókù níbo láti rówó á tún máa yáwó ni àwọn èèyàn mọ̀ pé ẹ dákun ẹgbàá wà báyọ̀ lọ́wọ́ sọ wípé kéré yóò kú kó ní kú ẹja tíráyì àní sọ pé kí la fẹ́ tíráyì sí eléyìí ti lọ ẹ̀fílẹ̀ kọ́ máa lọ nítorí náà a gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run ọba lórí gbogbo nǹkan tí a bá ń ṣe ká súnmọ́ Ọlọ́run tarawih ká mọ̀ fojú kéré ẹ̀ a sọ pé kì í ṣe pé tó ọba ti kì í ṣe pọ̀ ọ̀làwẹ̀ rẹ o àwẹ̀ ṣì pé pẹ̀lú bàkà fi súnmọ́ Ọlọ́run náà là ń pera wá sí tí ẹ bá ti ní chance kan tí ò lè padà mọ́ ká máa súnmọ́ Ọlọ́run ọba
níbẹ̀ o ẹ̀tìkáàfù yóò ṣe pàtàkì ká ṣe ẹ̀tìkáàfù ká ṣàtìpó nu mọ́sáàsì ká bẹ̀lẹ́ ọba ntọ́ba wà ẹ̀ rí i pé ńgbà tó bá bísí ìyàwó náà ń ṣe tiẹ̀ tẹ́lẹ̀ pé ibi tí ìyàwó sì lè lọ ni tí ọba lè lọ wọ́ kọ́ lọ tí ọba ọkọ bàrá yè tìyàwó lọ́rọ̀ àyè kọ́ lọ tiẹ̀ mú mọ́ra fún bí ọjọ́ mẹ́wàá kí wọ́n bẹ̀lẹ́ ẹ béèrè ntẹ́ nfa ń fẹ́ dípò ntẹ́ fi po ilé ẹlẹ́bọ láàrin ọdún kan tí wọ́n máa gbọ́ yín lójú tí wọ́n máa gba yín lójú tí wọ́n máa tí ò ní fún yín ní ntẹ́ nfẹ́ torí ìrẹ́ ń tọ́ lọ sílé olóògùn àbílẹ̀ ẹlẹ́bọ tó jèrè ẹ̀ wà lé ẹ jẹ́ ẹ bíra yín léèrè ẹ rí i pé mo sọ̀tàn láìfù mi ní sẹ́yìn pé àwọn ṣe rí ọlọ́run sì ń jẹ́ kí n ṣe tí kẹ́kẹ́ wáyé dára tàbí ìbádìí fínà tán fàkúbìtì ní ilé gàgẹ́rù mọ̀fútùn kọ́lọ́ ya mú asọ́dọ̀ kọ́ má ba àkídà wa tí ìmánì wa jẹ́ torí ò lè jèrè bọ̀ ńbẹ́ kálukú ọkàn máa tán ọ ní ò lè rí nǹkan tó ń wá lọ́dọ̀ ẹlẹ́bọ torí ọba tí ọjọ́ dá yín pọ̀ kò fi ọ̀ràn rẹ̀ sí lọ ibo ni ọ̀ràn tiẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run ọba tí ń bẹ ní àrùsù ẹ̀ ní kọ́ bẹ́ lọ́hùn kọ́ lọ́hùn fún mi kẹ́ni kó o ṣe tìkáàf ànábì wa mọ̀sán sáà bọ́lọ̀ ti fẹ́ràn ètò ó ṣe tìkáàf ó ṣe tìkáàf aṣọ́lẹ̀ àwáhìr ńgbà tó sì kó láyé tán àwọn ìyàwó àtàwọn sọ̀hábà rẹ̀ wọn ọ̀pá ìtìkáàf rún tíjọ́ àlìkè àmà ọlọ́run wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ẹ má dọ̀dọ̀ àwọn ìyàwó yín tó bá ti kú ọjọ́ mẹ́wàá àgbọn ẹ̀ka yẹn àwọn òru rẹ̀ àtọ̀sán rẹ̀ ẹ má dọ̀dọ̀ wọn tẹ́ bá wà mọ́sáàsì o mọ́tò bá ṣe ìtìkáàfù kò ṣe ìwọ o kò sí ó ṣe ìtìkáàfù kò ṣe ìwọ kọ́ dọ́dọ̀ ìyàwó rẹ̀ títí tí ó fi di ọjọ́ ìwọ tó bá fẹ́ ṣe ìtìkáàfù tí ó fi di àwẹ̀ òfin pógún tẹ́fẹ̀ bẹ̀rẹ̀ mọ́kànlélógún gbàná mẹ́rin pé mọ́sáàsì lẹ́yìn ṣiṣẹ́ nítorí náà ká pọ̀ lẹ́ntì rántí ọlọ́run pẹ̀lú ká máa ka Qur'an ká máa subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar la hawla wala quwwata illa billah ẹ rí i pé èèyàn náà fún ara ẹ̀ gan yóò ti sọ̀rọ̀ ẹ̀ di wòlíì ìgbà tí èèyàn ó di wòlíì wòlíì wọn èkéde ẹ̀ lórí tẹlifíṣàn àbí àbórí rédíò wòlíì ó lè di wòlíì fún ara rẹ̀ kó o pinnu ọkàn pé mo fẹ́ di wòlíì ó fẹ́ súnmọ́ Ọlọ́run Ọba Ọlọ́run ṣe ọ́ mọ́jà méjì rẹ̀ fi di wòlíì ala inna awliya allahi la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun al-iman wa taqwa tó bá ti ní imanu ní Ọlọ́run tó ṣe páyọ Ọlọ́run ó ti di wòlíì ó ti di wàlíyà kò nídìí ọ̀sẹ̀ máa kéde wá kéde wòlíì lẹ́ni wòlíì gbogbo wòlíì ẹni tó bá pè rẹ̀ wòlíì ti ń kéde eléwèé ṣe wòlíì o wòlíì jẹunjẹun lílé yẹn o wòlíì ò ní pè rẹ̀ ń wòlíì o arapọ̀ ò ní pè rẹ̀ ń wòlíì ló fi ń jẹ́ wòlíì o ó sùnmọ́ lọ́hùn ọlọ́rọ̀ rí lẹ́nu ó ní sùúrù gbogbo dáadáa lónìí nítorí náà ọ àmà kakurántì ọ̀pọ̀ ní Ramadan Jibril alayhi salam ìwà máa bánà ọ àmà gbogbo alẹ́ ilẹ̀ Ramadan ni wọ́n máa bánà bí wọ́n fàjùdà rísòlù Qur'an wọ́n jọ máa ka Qur'an yóò máa sọ pé kà fún mi yóò máa kà á gbogbo òru Ramadan táwọn fi parí Jibril nìyẹn wọ́n fi káwa náà lẹ́kọ̀ọ́ ni káwa náà gbogbo àsìkò Ramadan ni ká máa kà á lẹ́yìn náà inú ọlá tí ń bẹ fún Ramadan tá a fẹ́ pàdé ìkọlọ́jọ́ pàdé wa kájọ pàdé ara wa pẹ̀lú àlàáfíà àti àrísìkì tó pọ̀ àtàlàáfíà ara o iná ni mudha'afatul a'mali salihah fi Ramadan gbogbo sẹ́tọ̀ ọba ṣe tọ́yẹ pé ládàkà lọ́yẹ kọ́ gbà à ń ládà tó pọ̀ ní ọgbà tọ́gbà ọ̀tọ̀rẹ̀ àánú ládàkà ọgbà torí pé ọkírun ọgbà ládà tó pọ̀ torí pé àwọn èèyàn bísí àwọn èèyàn fẹ́ fiṣẹ́ lẹ̀ wọ́n sì jókòó òfiṣẹ́ lẹ̀ òun ka Quran òun ṣe wọ́n sọ pé ọ̀rọ̀ yẹn ni kò fiṣẹ́ lẹ̀ tó bá ṣe pé kò sí ní tó fi bóyá wé ẹ yà jókòó ẹ ọmọ lọ ìtìkáàfù ibi tó ti bọ́ náà ni wọ́n máa kirikiri ara pé òṣè kan bẹ̀ náà nu o anabi wa ma ní káfà bilimari isman and you don yí àmàyàwó o tó ẹlẹ́ṣẹ̀ fọmọ èèyàn wọ́n sọ pé ẹlẹ́ṣẹ̀ dà kò sì náwó anyùdọ́ yí àmàyàwó lókàtí pé à ń tẹ́ni ọ̀tọ́jú ìyàwó ọmọ rẹ àwọn òbí ẹ ọ̀rọ̀ àwọn láre ọ̀tọ́jú wọn ẹlẹ́ṣẹ̀ ni ó nítorí ẹ̀ tó bá ti mọ̀ pé agbára rẹ ọ̀ká kọ́ lọ ìtìkáàfù ẹnìkan ọ̀rọ̀ o kọ́ má jẹ́ pé ìtìkáàfù náà ló tún lọ máa títọrọ jẹ́ bẹ́ẹ̀ èyí lé olóòfisẹ́lẹ̀ ọ̀bá àwọn jẹ́ ń bẹ́ lé ìwọ náà ìtìkáàfù tó wá ó tó ń tọrọ oúnjẹ jẹ ní yà á kọrí ibi iṣẹ́ o wọ ìtìkáàfù wúlò fún ọ wọn rán ní ìtìkáàfù rú ẹ o lọ tọ́jú àwọn ará ilé rẹ torí pé wọ́n máa pé ọṣẹ́
níbi ìtìkáàfù ẹ pé o fi bí pa wọn o ti lọ jókòó ká masáàsì ìwọ sì rí nǹkan jẹ ń bẹ ẹ dákun wọn ràn àwọn ayé ní ìtìkáàfù lọ máa ṣe ìtìkáàfù. Ibrahim budu adiham ó ní tasbiha tó ń fi Ramadan tí ẹ bá ṣe subhanallahi kan nínú oṣù Ramadan khairu min alifi tasbiha tí ń fi géèrè yìí ó lóore ju 1000 tasbiha subhanallahi tó ṣe tó pé kèsì ní Ramadan ló ti ṣe tó náà ká pọ̀ ní sẹ́ inú ẹ̀ tafsiru sọ́yìn ká ṣe àwọn aláìní àwọn aláwẹ̀ ká ṣe ẹ̀ lẹ́nu mo sọ kọjá torí ànábì sọ̀sọ́ oní man fatara sọ́yìn máa kàn láwù mislu ajri la yanqusu min ajri sọ́yìn shay'a kò ní dín ládàáwẹ̀ aláwẹ̀ kù ó nìní n bá fún yàn mẹ́sàn-án ló ń jẹ gbogbo àyè mẹ́wàá ń jọ náà yìí kì í sọ̀rọ̀ ẹ̀ ní kọ́pọ̀ lápò akátá kó sínú kó ìṣe kínní ó ti tó báyìí lẹ́yìn ẹ̀ tí ẹ̀ ń bá lágbára kó ṣe umra nínú oṣù Ramadan torí oṣù Ramadan anabi wa Muhammad sallallahu alaihi wasallam ó ní al-umra fi Ramadan ó ní al-umra fi Ramadan umra tó bá ṣe ta'dilu hajja tó bá ṣe umra ní Ramadan ó ní ó ṣe déédéé hajj bó ṣe hajj ó fẹ́ pé ládàá ó tí ì ṣe àwọn ọ̀kọ́ ládàá kó ṣe hajj fún ọ bọ̀tí ó gbà ládàá tó ṣe déédéé kẹ́ni hajj eléwọ̀n pa hajj rẹ̀ o hajj ìkànnì orígun ni o lẹ́yìn ẹ̀ ó yẹ ká bọ́ sínú sunan gẹ́gẹ́ bí àsìkò mi tó ti fẹ́ tán sunanu Ramadan sunanu asawm wa mustahabatuhu àwọn suna tí wọ́n fẹ́ ká pọ̀ wọ́n pọ̀ inú ẹ̀ ní ta'khiru sahur tá bá fẹ́ jẹ sààrì ká dìlé rẹ̀ ká má ti máa jẹ sààrì láti bí aago 3 ṣe pé wọ́n bí lè request àkàyí pé ẹni tí ó bá ti jẹ sààrì nǹkan ọlá àwẹ̀ o pẹ̀lú májẹ̀mú má máa pariwo tó bá di lọ́sàn tó bá di ní bí aago 9 pé irú kí alẹ́ léyìí ebi ń pa mí o ẹ yà lọ jẹ sààrì o kọ́ máa balada àwẹ̀ jẹ́ pẹ̀lú ariwo tó ń pa o ṣùgbọ́n ó ní ẹlòmíì wà tó yẹ pé tó bá jẹ búrẹ́dì lálẹ́ yóò fẹ́ sùn àsùbá ni ó tó jí ó sì ń bá lọ ní ọ̀fẹ́ gbà wẹ̀rẹ̀ kódà bọ́ọ̀ jẹ́ tó yẹ pé bó ti ń ṣe nìyẹn tó jíjẹ sààrì títí Ramadan fi parí ò ní mọ́ ọ ní àwẹ̀ o àwẹ̀ ṣe pé ò sì lẹ́sẹ̀ o ẹni tí wọ́n sọ fún ọ ni pé òfin súnà ntọ́ dáa jù ní kó jẹ kẹ́ni kó jẹ sààrì tó bá sì fẹ́ jẹ́ ntọ́ dáa jù náà ni kó kílò ṣe ẹ̀ má kó tó di pé wọ́n ṣe kẹ́ni kó tó pèrò àsùnbà kó dìlé kọ́ mọ̀jẹ̀ kó ti jẹ́ láti bóyá bíi 2 3 táyà pé ìgbà ní oṣù rí pọ̀ fẹ́ jẹ́ ntọ́ dáa jù là ń sọ o bá jẹ́ 2 olóòfẹ́ sùn ọ̀jẹ̀ ń gbà yẹn o nítorí náà tá a bá fẹ́ sinú ńkọ́ kakanjú sinú tí sinú bá ti tó wọn fẹ́ kó dìlé ara rẹ̀ tí wọ́n bá ti pèrò magrib wọn fẹ́ kó fi nǹkan sẹ́nu tó bá sì fẹ́ fi nǹkan sẹ́nu wọ́n ní ntọ́ dáa jù rọ̀tọ̀báàtì ni àwọn nǹkan tó yẹ pé ó jẹ́ rútọ́b abẹ́mọ rútọ́b dàbínú ni bọ̀tì kò ní tí ìgbẹ́ngbà náà pè rútọ́b ó náà wọ́n pè báláhù nígbà tó bá ń ṣe hàwùhàwù lẹ́nu bíi àgbọn támúrù kan náà ni lẹ́yìn yóò ta wọ́lá lọ síbi kéde yóò di rútọ́b yóò di tí yóò tọ́ra green báyìí díẹ̀ tọ́ra kelele yellow báyìí díẹ̀ yellow díẹ̀ wà ń bẹ́ẹ̀ dúdú díẹ̀ wà ń bẹ́ẹ̀ tí ó ti rọ̀ dáadáa ó lè ju ẹnu tó bá ju ẹnu yìí máa ń yóyàn tí yẹn bá jẹ́ dáadáa nẹ́fṣù rútọ̀b lọ́tà wàhálà ló di kẹ́ni ó di támúrù ńgbà tó bá gbẹ ó di támúrù nìyẹn nítorí náà kò sí rútọ̀bù wọn ni kọ́ ọba ní mẹ́tẹ̀ẹ̀ta ọba ní wọn ni kọ́ ọkọ̀ fi rútọ̀bù wọn ni ó fi sínú tọ́ọ̀bà ní rútọ́bù wọn ni ó jẹ támúrù tọ́ọ̀bà ní támúrù wọn ni kò mú mi tọ́ọ̀bà sì romi mú ọjẹ àwọn nǹkan tọ́ọ̀bà jẹ léṣu ó fi sínú tọ́ọ̀bà ti sínú tán ó sọnù lẹ́kṣọ̀ mi tó kọjá tọ́ọ̀bà ti á sínú tán tó ti fi sẹ́nu tó ti dẹ́kun rẹ̀ ìgbà náà ló tó sọ wípé dábà dọ́máwù wàbítálà tilẹ̀ ọ̀rọ̀kù wàsábàtàlẹ̀ àjẹrò inṣàlá kéṣe kó tó sínú o torí dábà dọ́máwù tó sọ pé òǹgbẹ́ ti lọ o ṣé kò tó sínú sóògbẹ́ ti lọ wàbítálà tilẹ̀ ọ̀rọ̀kù gbogbo àwọn iṣan ara ọlọ́run ti ní kí kọ́rẹ̀ ń gbẹ ó ti tutù ó ti wálẹ̀ ṣé iṣan ara ti wá ń gbẹ nígbà tó ti jẹ nǹkan nítorí lẹ́yìn òdìbà tó bá jẹ tán kó tó ṣàdúrà yẹn ẹnu àdúrà tó ṣe iná lè sọ ìmì dá wàtá ńlá tòrọ́ dù wọ́n ní kó tó di páwà sínú chance ni wọ́n ní wọ́n jẹ́ fún wa ká tẹ́wọ́ àdúrà
kó gbé tó fi sínú síwájú kó wá tẹ́wàdù ọmọ bẹ́lọ́hún àsìkò tádùá máa ń gbà ní bóyá kù bí ìṣẹ́jú 5 tí wọ́n pèrún àbí bí ìṣẹ́jú 10 ọmọ bẹ́lọ́hún ọba rẹ̀ ó jókòó wájú tó fẹ́ fi sínú ọmọ sàdúrà ń gbaná ó ti sàlùwàlá àsìkò tọ́lọ́hún ìdádùá padà ní tí a bá ń ṣe kẹ́ni nítorí náà ó dàdúrà ó ṣe àwọn nǹkan tó lè má mú ọgbà àwẹ̀ tó lè mú ọjà àti sọ ó ní àárẹ̀ àti kó wà ní àjò àti kí olóyún àti kéèyàn máa fún ọmọ ní ọyàn àti kéèyàn má lè gba àwẹ̀ pàmẹ́nẹ́ǹtì àwọn tá a ní ó wà ní àjò tàbí ó jẹ́ aláàárẹ̀ tàbí ó ń fọmọ lóyún àbí ó ń fọmọ lọ́yàn gbogbo àwọn yẹn tí wọ́n bá jẹ́ àwẹ̀ wọn wọ́n ṣe kílẹ̀ wọ́n gba àwẹ̀ wọn padà o bẹ́ẹ̀ náà ni ẹni tí ebi bá fẹ́ yọ lójú ó ti jẹ sàrí ẹ nígbà tó jí ọlọ́run bá lọ kádàrá ẹ̀rì pọ́nmọ ìyàtọ̀ lọ́n dá àwọn àsìkò kan wà tó yẹ pé ebi ó máa pààyàn bẹ́ẹ̀ jẹ́ ebi ó tún máa pààyè ìmọ̀ bí wọ́n ṣẹlẹ̀ sí gbogbo yẹn o àwọn àsìkò yẹn tí ìbá pọ̀ lásìkò ọ wá rí i pé ọsà mú mọ́ra kó tó di pé ẹ kízúrì ó tún mọ́ra nígbà tẹ́ fi kízúrì tẹ́ ó ti di pé ojú ẹ ti ń pòyì yà lọ jẹun wọ́n ti káàntì ẹkún aláàárẹ̀ wọ́n náà ti wà lára ọ̀ngbà lóní kọjá kọ́ wá ṣe kẹ́ni kọ́ wá san padà díẹ̀ nínú àwọn nǹkan tí a fẹ́ bára wa sọ nípa kí a máa ṣe ìṣẹ́jú mọ́kànlá tó kù bẹ́ẹ̀ kì í fi gba kwẹ́sàn wọlé nípa tó jẹ mọ́ ọ̀rọ̀ àwẹ̀ inṣàlá salamu alaykum wa rahmatulahi wa barakatuh. jazakumullahu khairan ahsanallahu ilaykum shukran lakum kó bá ṣe àfọwọ́ alẹ́sìn àríwó ó rẹ̀ fara mi yóò tábàdàn tó ní béèrè ó ti bá ní sọ bismillah àwọn afọwọ́ tátún ní béèrè àfọwọ́ tátún ní khalas ẹ̀yà ẹ béèrè sí yíṣu. lọ́wọ́n bá wa sàn bàbá wa ní ẹ̀sán rí ó lọ́njẹ́ ìpẹ́ fún wa náà lórí ibi tí ẹ̀ ń sọ yẹn ibo ni kí ni maximum ibi yẹn lè tó ṣé ẹ tí èèyàn bá rí pé ibi yẹn ń wọra jù so ṣé èèyàn lè lọ jẹun kó pamọ́ kó lọ jẹ oúnjẹ yẹn àbí èèyàn lè try kó dákun délẹ̀ títí di ìrọ̀lẹ́ so àbí wo ló da inú méjì. Naam. Kọ́nà kó bá sọ wá ní ẹ̀sọ́ rẹ̀ kí ó sì bá ṣe àlékún àgbéga wọn. Ìbéèrè tèmi ó súnmọ́ ìbéèrè àkọ́kọ́ tí wọ́n béèrè. Ó dá lórí ẹni tí àlàáfíà ń dà láàmú gẹ́gẹ́ bí ẹni tó ní ọ̀sà. Ó ti wá ń lo oògùn sí kò ní ọ̀dà àlà kò tí ì lọ tó kódà ó sì jàwẹ́lẹ̀ ẹ̀rù wá ń báyìí pé àwọn aláàbò tí wọ́n ń súnmọ́ báyìí ṣé àákò náà kún ẹni tí ó máa ṣe fídíà ni àbí orí ìpààyàn náà ló máa wà tí àfihàn tó máa ṣe ni lómọdé tuntun bọ̀ yìí náà hayyakumullah jazakumullah. àkọlà ló ṣe kẹ́kọ̀ọ́ hàn bẹ́ẹ̀ tí ó tó ń jẹ́lẹ̀ kẹta ó ní pé àwọn tí wọ́n ẹni tó ní àròjàre kan tó jẹ́ ti ṣẹ̀ríà tí yóò fi gba àwẹ̀ tí yóò máa jẹun gbangba níbí. bisimilahi rahman rahim subhanaka allahumma la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim wa tub alayna innaka antat tawwabur rahim allahumma 'allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana wa zidna ilma. ìbéèrè tí bàbá wa béèrè nípa yìí pé bóò ni ebi yóò ti tó kéèyàn tó lè já wọ́n ń pè ní ṣẹ̀ríà ní ìrìhák lè jọ wal atash ìrìhák ní kéèyàn ti wà murhak ní kó ti di pé mo ti sọ yí pé bíbà tí ń wo ikú lójú báyìí tí ara rẹ̀ ó ti máa gbọ̀n tẹ́bi ti pa lápapọ̀ akátá bọ̀tí tó náà bá rí pé ó lè dakùn délẹ̀ ó fẹ̀yìn pé kò tí ì mú ó lè dakùn délẹ̀ ó sì lè mú mọ́ra títí tí wọ́n fi pa pé wọ́n gíríbì eléhùn kò ní ìdí kọjá onoma ó fẹ́ ba láìfọ ẹ̀jẹ̀ ó fẹ́ dáméjì láìfọ ẹ̀ ó fẹ́ sọ di nǹkan mi yọ lọ jẹun bí sharti nu ṣẹ̀ríà bẹ́ẹ̀ náà ló ń gbẹ náà
pẹ̀lú májẹ̀mú kọ́ májẹ̀pọ̀ ńlọ́lọ́ fi ọwọ́ fa sábàbí ẹ̀ tọ́yẹ pé ńlọ la òkúta nú àwẹ̀ òkúta lọ́lọ́ la gbà ó sì ń gbà àwẹ̀ ó sì mọ̀ yìí pé eléyẹ tó bá ti làágùn àlàkò akátá ibi tí ó kì ọ̀kẹ́ ǹjẹ́ kékeré ẹlẹ́sẹ̀ ni ọ́ o wọ́n lọ fa sábàbí tó fi já àwẹ̀ rẹ̀ nìyẹn o bó ti rí nìyẹn ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tí ọ́sà bí nǹkan ká bá mú tọ́yẹ pé maradon wà mùsùlùmí ni tọ́yẹ pé ó ti wà pámẹ́nẹ́ǹtì táà dókítà ní kò lè lọ mọ́ kò ní ìdí ọmọ àṣàgbà wọn ti náà wà á lẹ́lẹ̀ náà yìí tí kú náà wò ẹnu tafsiru mi náà nìyẹn òun ló sì gbajúmọ̀ jù wà á lẹ́lẹ̀ náà yìí tí kú náà wò fídíò àtúntò amu miskin àtọ́lọ́wọ́n bá ní ọkọ̀ lágbá láti gbà àwẹ̀ ọjà kan tẹ́lẹ̀ níbi tó fẹ́ bẹ̀rẹ̀ mi ó ti bẹ̀ kó o lè gbà eléwọ̀n ò ní ìdí kọ́ máa gbà má tí dókítà bá sọ pé mo lè gbà àwẹ̀ má o máa jẹun lẹ́yìn bí wákàtí mẹ́ta àbí kó tó bẹ́ẹ̀ gan kọ́ mọ̀ wulẹ̀ dánwò kó n fẹ́ gbà yóò à máa fi àwẹ̀ kọ̀ọ̀kan fún aláìní kan ló ń jẹ njoko ẹ̀ kan àwẹ̀ kan oúnjẹ kan ni o tí ó jẹ mí náà sọ́tù máa tó tè mú náà àlékún tí ó jẹ áfíríjì tí wọn náà tí ò ní jẹ́ ní tí ó ti wọ́n jù kò sì ní jẹ́ ní tí kọ̀dà pátá ọwálẹ̀ jù yóò jẹ́ àlàfo méjì mo rò pé etí àwọn àfáwà béèrè gbogbo àwọn àfáà mi náà nítorí ká sọ pé àná wọn dá nǹkan bọ̀ tí wọ́n sáfẹ́ fi kọ́ alẹ́ kọ́ mo rò pé ìbéèrè tí ustaz mi béèrè kẹ́ni. Lákọ̀ọ́kọ́ sẹ́ Ramadan ó ní hurma tiẹ̀ fa oṣù gangan pé mo ní ládàtọ̀ bá ṣe ń bẹ̀ yọ pọ̀ torí kéde torí oṣù gangan ní ó ní àpọ́nlé tiẹ̀ tọ́lọ̀ ń fún ló jẹ́ pé tọ́ bá ṣẹ̀ ń bẹ̀ wọ́n dọ́bù ìyà rẹ̀ tọ́ bá ṣe dáadáa ń bẹ̀ wọ́n dọ́bù dáadáa rẹ̀ torí oṣù gangan ní ó ní àpọ́nlé ìwọ tiẹ̀ àtàpọ́nlé inú wọ rẹ̀ tó á wà ní pé tó ọba ti gbà wẹ́ ń tiẹ̀ kódà ń tí ì ṣe mùsùlùmí tó bá jẹ́ pé ó ń gbé ìlú wa tí í ṣe ìlú ìsìláàmù tá a gbà láàyè pé afúnlásìkò díẹ̀ tàbá ní kó máa san jíjíà tí ò ní pé àwẹ̀ sọ̀rọ̀ yàn fóun tàbẹ́ ń tí í ṣe nǹkan oṣù àbòbímọ tó wọn bá gbàwẹ̀ yọ́ lọ́ọ́ máa jẹ́ ń kọ̀rọ̀ ni torí hurma kẹ́ni shahru Ramadan àpọ́nlé fún àpọ́nlé oṣù àti ìwọ̀ rẹ̀ tọ́ba ti jẹ́ gbangba ìtumọ̀ ẹni pé àràdọ̀ àwọn méjì kan ọmọ jẹ́ pé àṣẹ oṣù yóò ṣe àjẹjẹrẹ tí ń jẹun wọ́n fẹ́ kó kálukú ó ṣe ìgbà tí ń gbàwẹ̀ ìwọ tó ń ṣe nǹkan oṣù àti ìwọ tó ń ṣẹ̀ṣẹ̀ bímọ bọ́ gbàwẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ọ́ torí bí ẹ ti ń ṣẹ̀jẹ̀ nǹkan oṣù tó ní wọn fẹ́ kójú ó tì wọn fẹ́ máa kírun káwọn èèyàn mọ̀ pé òun ṣe nǹkan oṣù ẹlẹ́ṣẹ̀ ni ọ́ ẹnìkan ọ̀rọ̀ ọ̀nù kí o nítorí náà má gbàwẹ̀ rárá bọ́ gbà ọ̀gbà ládà o ṣùgbọ́n a ní kọ́ ọmọ jẹun níbo ní gbangba ni o ọlọ́mọ yọ oúnjẹ rẹ̀ ọyọ jẹ ọyọ dáadáa o lè jẹ́ ń pálọ̀ o lè jẹ́ ní kínní kì í ṣe tí wàá máa jẹ́ ń gbangba yìí pé yẹ bí bàtí ẹ̀ ń sọ yìí pé kílẹ̀ fẹ́ ṣe àwẹ̀ yìí kílẹ̀ mi ti ń jẹun ẹlòmínú Yorùbá gan ó sorí burú débi pé a ní mi ò lè gbá o ìyàwó ọ̀rẹ́ ẹ̀hún ní àwẹ̀ òun ò lè gba ìyàwó ọ̀rẹ́ ẹ̀hún ẹ̀wùsẹ́ ibi tí wàhálà títorí ti burú dé àyèwà gbà náà gan ṣé ọmọ gbàwẹ̀ ṣé ọ̀wà ní òṣì sáwà tó yẹ pé káwé òde gan kí ni wọ́n máa dùn pé alihamudulilayi tọ́lọ́ ń bá ṣìírí tọ́lọ́ jẹ́ kí ni ẹ ti mọ̀ tó sì tún súnmọ́ lọ́hùn bẹ́ẹ̀ bá ń gbà ẹ̀ náà wo bí oṣù àbá ń lọ jẹ́ àwẹ̀ máa ń fún yàn ní kíni sùúrù tẹ̀yọ́ máa lọ jẹ́ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ tọ́ tí bá pọ́ òníra yìí tiẹ̀ ìwọ kọ́ sọ pé wò sá máa lọ jẹ́jẹ́ rẹ̀ wò mí ń ráàyè kiri wò máa lọ ọwọ́ àlè jẹ́ ń tán lálẹ́ kọ́ rántí pé bú ọ kọ́ sọ pé ó tiẹ̀ lọ pàdé pé kílẹ̀ ó tiẹ̀ rù lọ́sàn-án gangan tó tiẹ̀ fi sọ̀rọ̀ tó sọ̀ nǹkan náà ikùn ẹ̀ lé nìyẹn ikùn lé nìyẹn nítorí náà gbogbo àwọn ìyẹn wọ́n fẹ́ kí á mọ̀ yìí pé àwẹ̀ ara tí wọ́n fẹ́ káwé ó ṣe lára wa ni ló fi jẹ́ pé tá a bá gbà àwẹ̀ tán bí ìgbà téèyàn lọ sí yunifásitì ni ẹ tó lọ sí yunifásitì tọ́ka first degree ọkà 100 level 200 300 400 tọ́ba kàtán kí ni wọ́n fẹ́ kọ́lọ́ ó sọ kó wọ́n gba kíni sàtífíkẹ́ẹ̀tì wọ́n fẹ́ káwé ń wo fan sàtífíkẹ́ẹ̀tì tí a bá gba sàtífíkẹ́ẹ̀tì ṣẹ̀ṣẹ̀ tó jáde tó lọ́dún mẹ́rin àbọ̀dún mẹ́fà àbọ̀dún mẹ́jọ ń gbà mí láwọn míì tí wọ́n lọ fún yunifásitì bóyá nọ́ọ̀sì ni àbí mẹ́sìn ni tọ́ba sàtífíkẹ́ẹ̀tì ṣé kò ní bẹ́ẹ̀ lọ́hùn kí òun ó fi sàtífíkẹ́ẹ̀tì kó wúlò fóun bẹ́ẹ̀ náà ló fi yẹ kí àwẹ̀ wúlò fún wa tá a bá gbà tán ara pé sàtífíkẹ́ẹ̀tì tó ti fún ayé pé ó ti dẹni ọlọ́run o kọ́ ọ máa wá lo kíni lọ
ìwé ẹ̀rí yẹn lọ tó fi máa gbalada lọ lọ́dọ̀ ọlọ́ọ̀ba bọ̀rọ̀ pé yẹn ni ó ṣe pàtàkì fún wa nítorí náà gbogbo wa ká bẹ̀rù ọlọ́run lórí la'allakum kutiba alaykum siyamu kama kutiba alal ladina min qablikum la'allakum kini la'allakum tattaqun ìpáyọ̀ ọlọ́run ọba iná ni àwẹ̀ jẹ́ fún wa o kápáyọ̀ ọlọ́run kọ́lọ́ọ̀bá dákun kó gbà lẹ́sìn fún wa o tó à ń wòrè o ọlọ́run dákun kó jẹ́ kó dé bá wa láyọ̀ àtàlàáfíà o kó sì ṣe ni tó ipá gbà tó yẹ pé a gbà pẹ̀lú bẹ̀rù ọlọ́run tọ́lọ́run ó sì tẹ̀wọ́ gbà lọ́wọ́ wa subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.